¡Ay, ya!
gbogbo ẹ̀yọ́ ọlọ́run tí ẹ wá sí ìsìn ní ọ̀sán yìí agbàdúrà fẹ́ni kọ̀ọ̀kan yín lórúkọ Jésù ìbùkún ọlọ́run olùwàṣẹ́ ní ìfẹ́ ìkọ̀ọ̀kan yín o lọ́jọ́ ẹ̀yẹ yín ayé òní fi yín pamọ́ o ìgbésẹ̀ ìgbàdà àti ìgbẹ́ lórí o olórí yín abáyé kalẹ́ o ẹ̀jẹ̀ ká ara jókòó àwọn àmì ọlọ́run asọ́jẹ̀lẹ̀ ìsìn báyìí ẹ̀jẹ̀ kí a jókòó kí a má pariwo. Ayàn ológo ní wákàtí yìí àti láyé ọmọ rẹ a fi ọpẹ́ fún ọ nítorí wípé ó wù ọ́ láti pàdé nílé láti gbàdúrà ìbẹ̀rẹ̀ èyí tí ẹ̀yin Ọlọ́run tí a mọ̀ wípé ẹ ó sì ṣe láti pé nínú ayé rẹ̀ Ọlọ́run gba ọpẹ́ wa. Gẹ́gẹ́ bí ọmọ tó mọ oore lọ́wọ́ ìwọ Ọlọ́run ó ti wá fara hàn nínú ilé mímọ́ rẹ lónìí ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò náà bí a sì ti ṣetán láti gbàdúrà ẹ̀mí mímọ́ Ọlọ́run darapọ̀ mọ́ wa. Gbogbo ohun tá ó máa wí lónìí eré tá ó máa sún nínú àdúrà ẹ̀mí mímọ́ fún òun wá ṣe àṣẹ ògo ni fún orúkọ rẹ ní orúkọ Jésù. Yorùbá ojú ọlọ́run abá mi. Ìṣẹ́gun orí rẹ̀ Jésù tó tẹ̀lé wa dáyọ̀. Olúwa tó ní kàdé kẹta mo bá lọ́jà. Orí yóò fi ẹlẹ́sẹ̀ orí ìrèlè ẹlẹ́ ìyàtòmíra ìyàtòmíra ó ṣẹ́gun agbára ẹ̀ṣẹ̀ ó ṣẹ́gun àgbà rẹ̀ ó dáǹdè sílẹ̀ gbà oúnjẹ sí ẹ̀jẹ̀ rẹ̀ lè wọlé ìlú mọ́ ẹ̀jẹ̀ rẹ̀ léwé lèrè ẹ ṣe fún ó sọ̀rọ̀ òkúgbó rẹ̀ ó sọ̀rọ̀ òkú gbọ́ ó bẹ̀ mí títún gbà ẹ̀mí tè oníròbínú jẹ́ yayọ̀ oníròbínú òtò sí sí gbàgbọ́ òtò ṣe sí gbà ó di ẹkọrin yìí rẹ̀ ó di ẹkọrin adídúgbò rẹ̀ gbọ́ọ̀rùn afọ́jú olùgbàládé afọ́jú olùgbà ayára ṣùgbáyọ̀ ayára fúnfà bàbá mi àti ọlọ́run mi bàbá mi àtọ̀ lọ́rùn fún mi ní ìrànwọ́ rẹ̀ ìní ìrànwọ́ kí Yorùbá gbogbo ayé orúkọ rẹ̀ àmín. Ọba sì ránṣẹ́ wọ́n sì pe gbogbo àwọn àgbà Júdà àti Jerúsálẹ́mù jọ sọ́dọ̀ rẹ̀. Ọba sì gòkè lọ sínú ilé Olúwa àti gbogbo àwọn èèyàn Júdà
àti gbogbo olùgbé Jerusalem pẹ̀lú rẹ̀ àti àwọn àlùfáà àti àwọn wòlíì àti gbogbo ènìyàn àti èwe àti àgbà. Ó sì ka gbogbo ọ̀rọ̀ inú ìwé májẹ̀mú náà tí a rí nínú ilé Olúwa ní etí gbogbo àyà àti gbogbo ọkàn rìn tọ̀ Olúwa lẹ́yìn àti láti pa òfin rẹ̀ mọ́ àti ẹ̀rí rẹ̀ àti àṣẹ rẹ̀ láti mú ọ̀rọ̀ májẹ̀mú yìí ṣẹ tí a ti kọ nínú ìwé yìí. Gbogbo àwọn ènìyàn sì dúró sí májẹ̀mú náà. Èyí ni ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run náà. Ọpẹ́. Ẹ̀yin Olúwa lógo, ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Ní orúkọ Ọlọ́run alààyè wọ́n fẹ́ ṣètò ohun tá a ti ń gbàdúrà fún láti ọ̀pọ̀lọpọ̀ àkókò sẹ́yìn. Wọ́n fẹ́ ṣètò rẹ̀ lónìí pé kébí tó bá lè ṣètò rẹ̀ wọ́n tó bẹ̀rẹ̀ ohun gbogbo kí àwọn òṣìṣẹ́ Ọlọ́run ká wá sóòrè tó a bí gbogbo ẹ̀yin afọbajẹ fún iṣẹ́ tí Ọlọ́run lòdì fún lónìí. Orúkọ Jésù lu àgbèrè dúró. Olúwa olórí òní. Orúkọ Jésù olórí ní abayé kalẹ̀. A fẹ́ kí kábíyèsí ilẹ̀ bàbá yàrá a fẹ́ gbàdúrà ká gbàdúrà kó ń gbogbo tó máa tẹ̀síwájú àbí torí pé kóra náà la mọ̀ yìí pé Ọlọ́run ló ní gbogbo agbára láyé àti lọ́run àti pé ẹ̀kọ́ rere. Lọ́run àgbáyé àdúgbò ayé ọ̀gá bàbá gbọ́ bẹ́ẹ̀ wá. A fẹ́ wo ọ̀rọ̀ rẹ̀ sí wa nínú ẹ̀mí. Atolùsọ atolùbọ bàbá ẹwà tó fún ayé wa ọ̀rọ̀ rẹ lórí ayé wa má jẹ́ ọ̀rọ̀ lórí asán èkó ní orúkọ yọ lọ́rùn orúkọ Jésù Kristi ìpolówó wa. Lórí àlàfẹ́ gbà fún yín ṣùgbọ́n kò ní dá kákòjọpọ̀ báyìí ká má bàa yín sọ̀rọ̀ lọ ní láti máa bá yín sọ̀rọ̀ lọ́rùn ní ṣókí. Àwọn òjíṣẹ́ Ọlọ́run wà níbí káńṣẹ́ àmà ètò jẹ́ alága kan ó wà níbí àwọn ẹgbẹ́ olùkọ́ wọn wà níbí. Bàbá ẹ̀ṣẹ̀ àlejò àkọ́kọ́ yìí pásọ omílàbó ó wà gbé ẹ̀kẹ́ hallelujah. Bákan náà àwọn òṣìṣẹ́ Ọlọ́run wà ní lẹ́fẹ̀ẹ́ Victor Adéọlá láti ìlọ́rọ̀ ó wà níbí. Ẹsẹ̀ kìíní dé parí from verse 1 to the end then chapter 23 káwáka láti ẹsẹ̀ kìíní dé parí bákan náà. Olùbó yóò abẹ́yẹn bó ṣe yẹ káka nìyẹn ṣùgbọ́n torí àsìkò wa àbẹ́ dayin lágara bàbá ka 24 and 25 ẹgbẹ́ bó ṣe wí 2 Kings chapter 22 fẹ́ ka ẹsẹ̀ kìíní dé kejì. Ẹni ọdún mẹ́jọ ni Jòsáyà nígbà tó bẹ̀rẹ̀ sí jọba ó sì jọba ní ọdún mọ́kànlélọ́gbọ̀n ní Jerúsálẹ́mù. Orúkọ ìyá rẹ̀ ní Jèdídà ọmọbìnrin Adáyà ti Bóskátì. Òun sì ṣe èyí tí ó tọ́ ní ojú Olúwa ó sì rìn ní ọ̀nà Dáfídì bàbá rẹ̀ gbogbo kò sì yí padà sí apá ọ̀tún tàbí sí apá òsì. Ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ kejì nìyẹn. Ẹ jẹ́ ká wo verse 19 dé 20. Nítorí ọkàn rẹ̀ rọ̀ tí ìwọ sì ti rẹ ara rẹ̀ sílẹ̀ níwájú orí ahoro àti ẹyẹ ẹ̀gún tí wọ́n sì fa aṣọ rẹ̀ yá tí o sì sọ fún níwájú ọjọ́ sọ́dọ̀ àwọn bàbá rẹ̀ a ó sì kó ọjọ́ sínú ìsàkóso lálàáfíà. Ojú rẹ̀ ni yóò sì rí gbogbo ibi tí èmi ti mú wá bá ibi yìí. Wọ́n sì tún mú èsì fún ọba wa. Ẹ jẹ́ ká wo verse 24 and 25 chapter 23. Wọ́n ní àti pẹ̀lú ìmú dáadáa ẹgbẹ́ bá ń bá èrò wa ẹ̀ bá máa kọ́ ní ìfẹ́ ṣùgbọ́n àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ kọ́ máa bá yín kọ́ wá fún yín. The secret of his success ẹ jẹ́ ká sáré wo ohun tó jẹ́ àṣírí àṣeyọrí rẹ̀. Number 1, he repaired the temple of God that was abandoned and destroyed by his forefathers. Tẹ́bá wo ẹsẹ̀ ìkíní dé ìkejì chapter 22 yẹn verse 1 to 7 ó wà àkọ́kọ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tó ṣe ni pé ó lọ sílé Ọlọ́run. Ìyẹn nínú mi ṣe dùgbà tó sọ pé wọ́n máa wá sílé Ọlọ́run mu ní that's good ẹnikẹ́ni tó ń bá yẹn táwọn afọbajẹ bá ti yàn torí pé mo gbọ́ pé mo ní 2004 2005 ibí yìí láti gbé Adépọ̀jù lórí àbí abẹ́kọ̀ so àbí bàbá agbàdúrà fún báyìí bá ṣe ni pé ó lọ sílé Ọlọ́run ó tún ilé Ọlọ́run ṣe. Ilé ìbọ̀rìṣà wọ́n ti tẹ́ pẹpẹ oríṣiríṣi kétékété sí ilé Ọlọ́run wọ́n ti bà ilé Ọlọ́run jẹ́. Ilé Ọlọ́run gbogbo ẹ̀ ti dà ló ti bàjẹ́ ó lọ síbẹ̀ ó dẹ̀ fún gbogbo ẹ̀ ṣe ó wá pàṣẹ ó yá gbogbo ìdọ̀tí tó wà fẹ́ ẹ gbádà nù gbogbo àwọn òrìṣà kétékété tó ti kó sílé Ọlọ́run ẹ ṣe kí ni ó gbá gbogbo ẹ̀ dànù ibi tó ti ń tọ́jú ẹ̀ tó ti ń gbà ìwé Bíbélì tí wọ́n ń kà tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ti ń kà wọ́n ti gbé sílẹ̀ wọ́n ti bú wọ́n ti gbàgbé síbẹ̀
àwọn tó tún ṣe lọ́wọ́ rí ọ̀nà àgbèrò kábíyèsí àmàrí ìkọ̀kan nínú bẹ́ẹ̀ wọ́n ní kíni wọ́n ní ìwé ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ní kó gbé wá wọ́n ti gbàgbé yẹn tipẹ́tipẹ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ́n ti kó òjíṣẹ́ wọ́n ti lọ ṣiṣẹ́ ara wọn nígbà tí àwọn tó jẹ́ olórí nínú ìlú tí wọ́n ráyè tọ́lọ́ mọ́ ẹ̀kẹ́ àlelúyà ìgbésẹ̀ àkọ́kọ́ tó gbé nìyẹn ẹsẹ̀ kìíní dé kejì. ìgbésẹ̀ kejì, the book of the law which was found during the repair of the temple was read to his hearing. When he had it, he repented. ìgbà tó ń gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹn dẹ́nu ẹ̀ wọ́n wá ka ọ̀rọ̀ Ọlọ́run yẹn sílẹ̀ tí ó tẹ̀sí sílẹ̀ ó tẹ̀ gbọ́ ó ní so nǹkan tó báyìí wà ní. Ọlọ́run ẹ jẹ́ kí n ka ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹrìnlá ẹ gbọ́ bó ṣe wí o ẹ gbọ́. Hákìlà olórí àlùfáà sì sọ fún Ṣéfánì akọ̀wé pé èmi rí ìwé òfin ní ilé Olúwa. Hákìlà sì fi ìwé náà fún Ṣéfánì òun sì kà á. Ṣéfánì akọ̀wé sì wá sọ́dọ̀ ọba ó sì tún mú èsì padà fún ọba wá ó sì wí pé àwọn ìránṣẹ́ rẹ̀ ti kó owó náà jọ tí a rí ní ilé náà wọ́n sì ti fi lé ọwọ́ àwọn tó ń ṣiṣẹ́ náà tí ń ṣe alábòjúlé Olúwa. Ṣéfánì akọ̀wé sì fi hàn ọba pé Hákìlà àlùfáà fi ìwé kan lé mi lọ́wọ́. Ṣéfánì sì kà níwájú ọba ó sì ṣe nígbà tí ọba gbọ́ ọ̀rọ̀ inú ìwé òfin náà ó sì fa aṣọ rẹ̀ ya. Hallelujah. ohun tó báyìí wà nínú bíbélì tó kọ táwọn baba ńlá wa tó hàn tẹ́tí sí abájọ tí wàhálà ṣe dé bá wọn ó fa aṣọ rẹ̀ ya ó kún fún ìbànújẹ́ ó dẹ̀ ronú pàwàdà. Baba, the pastor here they are asking me what is his level in Christ? Only I don't know, only because I don't move near him as I should. Mo ní lóòótọ́ àti mìíràn mo ti wá sí ilé ẹ̀ka bẹ́ẹ̀ méjì rí mo ní that is all tí bá tẹ̀síwá mo gbàdúrà mo jáde lọ tèmi nìyẹn mo ní mi ò tẹ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ yín rí ti bá wá lé yín àbí ẹ̀kọ́ mi kọ́bọ̀ ni. Praise the Lord. That is me. Praise the Lord. I don't know your spiritual level. So if you have not given your life to Christ at the beginning of this journey, go back to Christ. You need Christ more than anything. O nílò lóòótọ́ ló nílò ènìyàn ṣùgbọ́n ẹni àkọ́kọ́ tó nílò ní Ọlọ́run. Ìgbà tó ní kálukú bá ṣe tọ́ bá lọ ìwọ àti Ọlọ́run lẹ́jọ́ máa sùn sínú ilé yìí òun ló máa pa ilé lójoojúmọ́ gbèsè báyìí gbèsè báyìí gbèsè báyìí tí àwọn èèyàn ibi lọ́wọ́ níbẹ̀ tí ń ṣe ìka wọn Ọlọ́run á kọ́ ẹ. Praise the Lord. Ọ̀tọ̀ Ọlọ́run ṣẹ́gun fóònù tọ́lọ́run tẹ̀ ràn lọ́wọ́ ó di ajíhìnrere ọba mùsífà ilé. Praise the Lord. Ọba tó wà ní ìlànà bẹ̀yẹn ọmọ Ọlọ́run ni ó jẹ́ ní tó gbé adé wọnú ṣọ́ọ̀ṣì. Ìgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọba tó ní wọ́n kájí Ọlọ́run tó bá ti wọnú ṣọ́ọ̀ṣì máa kájí wọnú ṣọ́ọ̀ṣì máa kó máa wò wọn máa rẹ́rìn. Ìlú ṣọ́ọ̀ṣì ó kájí Ọlọ́run. Hallelujah. Má kájí Ọlọ́run o. Bàbá ẹ má kájí òun ló lọ́ba òun ló lè jọba òun ló lè kù òun ló lóye. So ó mọ̀ ọ́n náà fi sáyé lọ́rẹ́ ẹ̀ẹ́dẹ̀gbọ́dọ̀ gájú lọ tẹ́ ẹ bá ti dé ilé rẹ̀ ẹ ṣe kí ni ìtẹ́lẹ̀ wà níwájú rẹ̀. Olùwàrọ̀ yìí lọ́wọ́. Olùwàrọ̀ yìí lọ́wọ́. Ìmíràn, he removed all the desecrated items of idols in the temple of God and the altar of God in his land. Ẹ̀rí yẹn ní chapter 33 verse 4 to 14. Ní ilé Olúwa gbogbo ilé òrìṣà àti gbogbo ìlú ó kó gbogbo ẹ̀dá. Josiah. Àbáwọn tó wà ní Germany tó wà ní gbogbo wọn wà bẹ́ẹ̀. That God in his mercy just smile on you and give you this thing at the platter of gold. Má fi wọlé bàbá ẹjọ má fi wọlé ẹmu gẹ́gẹ́ bí ohun gidi tẹ́lẹ̀. Don't seek wealth at the expense of good name. Then let there be justice and be a defender of the poor, the widows, the orphans, and the aliens. Be their defender. Please defend them. The poor, the alien, the widows. Ẹ jẹ́ alágbọ̀rọ̀ ní wọn. Ẹ má jẹ́ kí ìyà jẹ àwọn opó, àwọn ọmọ aláìní bàbá, àwọn àlejò ìyà gbọ́dọ̀ jẹ wọ́n níbi tẹ bá wà. Ìlẹ̀ gbọ́dọ̀ jẹ àgbọ̀rọ̀ ní wọn. Lórúkọ Jésù kò lọ àrùn ìlọ́wọ́. Then try to bring development to the town. Ẹ jẹ́ kí ìtẹ̀síwájú mobilize people that you have, connect them. Ẹ jẹ́ kọ́ wá tà. Ẹ bá lọ sí Ìlara ìmọ̀kàn tí mo sọ. Every adjoining road ní Ìlara gbogbo ẹ̀ lọ́dẹ kí ni lọ́dẹ gbọdọ̀ sí. O lè rí láàrin Ìlara kí eruku kókó bàtà rẹ̀ ṣùgbọ́n nìkan ló ṣe yẹn àdẹ́kọ̀ọ́. You have what it takes and you have influence and well-wisher to have them at your disposal. Very many. Tap them and use them. Then àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ òníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin òníṣẹ́
look for soft loan wọ́n gbé síbi kan ẹni bá máa ṣiṣẹ́ kó lọ máa yá ń lẹ̀ wọ́n dẹ̀ máa dá padà pẹ̀lú owó kékeré tẹ bá fẹ́ yá ní báńkì báyìí wọ́n ní 37% ní wọ́n máa gbà lọ́wọ́ ní àbí ṣùgbọ́n kábíyèsí lè ṣètò kí soft loan wà tó jẹ́ pé tó máa gbà kó ní ju 10% àbí 12%. so ọ̀dọ́ tó kó tí ò níṣẹ́ tó bá lè ṣe taxi driver ẹ̀fọn lówó kó ra káà ẹ̀ má fún ní pépà káà yẹn kó máa sọ wípé tó bá ti wá sọ́tọ̀ ẹ̀fọn ní pépà ẹ̀ kó máa gbé lọ. bàbá tẹ́tẹ̀ mi lówó mi ojú mo fẹ́ ṣe nìyẹn ní bá lówó ojú mo lè ṣe nìyẹn màá kàn wá lóògùn sí ṣọ́ọ̀ṣì máa ní kí gbogbo ọ̀dọ́ ayáwó bẹ̀. àmọ́ tó fẹ́ lọ sí praise the Lord àwọn àgbẹ̀ tó fẹ́ fi nǹkan tí wọn ò lówó tó máa fi gbìn níbẹ̀ lọ́dún wọn yà wọ́n lówó. paríparí rẹ̀ reconcile the aggrieved people in the town. There are many people that are aggrieved. ọ̀pọ̀lọpọ̀ ló gbódó báyìí wọ́n gbódó sí àwa mọ̀ wọ́n ní ìgbàjẹ́ wọ́n pọ̀ ẹlòmíì owó tẹ̀ wá sí ìgbà ọ̀jọ̀ owó tẹ̀ lẹ̀ ṣe wọ́n pọ̀. Use your connection and reconcile them. Bring them back home. You need them. You can't lose anybody. Ẹnìkan bínú ẹ tó bá máa bínú kó wá bínú ẹ má ṣe bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí àlùfáà àwọn ọ̀bẹ ìgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n á bínú wa wọ́n á bú wa wọ́n á tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n á rojọ́ wa wọ́n á competition sí wa àkínwó wọn ṣe la fún gbàdúrà fún àwọn àtọmọ wọn àtayá wọn àti ilé wọn àgbọ́dọ̀ bá wọn jà tá a bá wọn jà aṣọ wọn nù. So that should be your attitude. Lórúkọ Jésù láàárọ̀ yìí lọ́wọ́. Bí ẹ ṣe ń bẹ̀rẹ̀ yìí ọba tó ń bá ẹ̀dá ṣiṣẹ́ abayé ṣiṣẹ́ náà ojú òní tèyí o ẹ dàgbà ẹ darúgbó ẹ fẹ́ lórí tí àwọn baba yín o lákòókò tí ìlú yàrá ojú ìlú yàrá yìí àgbàdúrà ní ìlú yìí ohun rere gbogbo lórúkọ Jésù àwọn ọmọ ìlú yìí wá. báyìí ni tá a fẹ́ ṣe ni a fẹ́ gbàdúrà fún ọba wa tuntun. ẹ̀yin Olúwa lógo sọ pé ó yí Ọlọ́run afẹ́gbàgbọ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká dìde dúró ká gbàgbọ́. Ọlọ́run ìfẹ́ o àwájú bàrẹ̀ ọba tó mọ ohun gbogbo ju ẹnikẹ́ni lọ ọba tó ń ṣe ohun gbogbo ju ẹnikẹ́ni lọ ọba tó mọ ìbẹ̀rẹ̀ ọba tó mọ àárín ọba tó mọ òpin ọba tí májẹ̀mú ìwásáyé ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ látẹ́lẹwọ́ rẹ̀ gbogbo ògo láti fún ọ lọ́sàn-án yìí Olúwa gba ọpẹ́ wa. ọpẹ́ tí a mú wá èyí tí a mú wá pàápàá ọba tí ó gbà kí ìlú Ìgbàrà Òkè kó dorí kodò gbogbo ògo láti fún ọ Olúwa gba ọpẹ́ wa. ọba tuntun tí ẹ ti mọ̀ èmi wípé ènìyàn kan kò lè rí ohunkóhun gbà bí kò bá ṣe pé a fún láti ọ̀rọ̀ wá. Lẹ̀kùn tọ́lọ́run bá ṣí òun lènìyàn ń wọ inú rẹ̀. Lẹ̀kùn tí Ọlọ́run ò bá ṣí bẹ́ẹ̀nìyàn bá fẹ́ fagídí sí ìyà ni yóò jẹ sí. Ọlọ́run á mọ̀ ọ́ pé ó mọ̀ jù ẹ̀yìn láti inú oyún wá. Àkàìmọye ewu tó ti kọjá lórí wọn tí ìbá ti gbé wọn mì ṣùgbọ́n nígbà tó wọ́n torí pé ẹ ní ète àkókò yìí lórí ayé wọn ẹ ń kó wọn yọ nínú àwọn ewu bẹ́ẹ̀ Ọlọ́run á gbé ọjà Olúwa gba ọpẹ́ wa ọpẹ́ tí a mú wá lọ́wọ́lọ́wọ́ yìí Ọlọ́run jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ohun tí a lè fi pè ọ́ lórí ọba wa tuntun yìí tí ò ní dáhùn Ọlọ́run fàánú dáríjì ẹ jẹ́ ká ṣe àmì àdúrà dáadáa àmì ìdáhùn àdúrà Ọlọ́run fàánú dáríjì à ń gbàdúrà fún yín orúkọ Jésù yóò ṣe fún yín
ayé Dáfídì ọba tí Olúwa fi pè é ní ẹni bí ọkàn òun. Ohun ìkíní, ó máa ń ronú jinlẹ̀, á wo ayé ara ẹ̀ pé irú mi náà Ọlọ́run ló ṣe lóore báyìí. Ẹ̀mí ìyìn tó mọ rírì oore Ọlọ́run kò gbọ́ ẹnu ayé yìí lọ. Pé ká la kékeré kí la yàn fún, kí la ṣe léyìí fún. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ká kí aleluya ńlá mẹ́ta tó dára sí Ọlọ́run. Hallelujah. 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 Ní ìgbà tí wọ́n wá gbàdúrà, kábíyèsí àti ọ̀pọ̀lọpọ̀. Èmi mọ̀ lọ́lọ́pẹ́ o. Èmi síwájú rẹ láti wá dúpẹ́ àwọn afọbajẹ wọn dúpẹ́ lọ́wọ́ rẹ lónìí pé ẹ fi àyè gbà wọ́n láti ṣe iṣẹ́ yìí. bákan náà ni ọmọ rẹ sì dúpẹ́ pé lónìí ẹ fún ọ ní orí ọmọ rẹ ó sì wá bẹ̀rẹ̀ ìrìn àjò pẹ̀lú rẹ ẹ bá rìnrìn àjò náà. ìwọ̀nba tó ń bá ẹ̀dá rìnrìn àjò tó ń yẹ ẹ̀dá lórúkọ Jésù nínú àjò làjẹ́ kó yẹ náà. aṣọ ẹ̀yìn aṣọ ẹ̀yẹ ẹ bá dá lọ́wọ́ náà. bí wọ́n ṣe bẹ̀rẹ̀ yìí lórúkọ Jésù ẹ̀mí wọn ẹ bá wọn rẹ̀ láàárọ̀ ẹ máa kọ́ wọn lọ́sàn-án ẹ máa kọ́ wọn lọ́sàlẹ̀ ẹ máa kọ́ wọn lọ́gbọ̀dọ̀ ẹ máa kọ́ wọn àgbàdo àti nígbà mi gbé ẹni ẹ̀mí gíga àlàáfíà ni ó fi tẹ lọ́rọ̀ kan ó fèsì nílé nítorí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lọ́rọ̀ ẹ̀mí gíga àlàáfíà lórúkọ Jésù làkòtò sáyé lára àgbàdo ààfin kò ní gbọ́dọ̀ mi lára àlàáfíà ti pé èyí tẹ́sí ṣe òyìnbí kó làkòtò sáyé lára nínú òyìnbí ẹ̀ ò ní ṣàìsàn àìsàn ní kọlù yìí lórí ọmọ ẹ̀mí náà dáhùn lórí aya ẹ̀mí náà dáhùn lórí àgbáyé ẹ̀mí náà dáhùn. Mo gbàdúrà fún yín gbogbo àwọn olóyè èyí tí Olúwa kó tì yín lórúkọ Jésù lórí wọn ẹ̀mí mọ̀sùn náà lórí wọn ẹ̀mí mọ̀bàdúrà gbogbo ẹ̀yin afọ́bàjẹ́ gbogbo ẹ̀yin olóyè nínú ìgbàgbé àbọ̀lọ́ ló dá nínú wa. Olúwa ṣe ní ọ̀rẹ́ ara yín Olúwa ṣe ní ọ̀rẹ́ ara yín àgbàdúrà ẹ̀yin olóyè èso ní ayé rẹ̀ mo ní ẹnì kọ̀ọ̀kan yín èso ní ayé rẹ̀ àwọn èèyàn bíi sáńbálàsì àti tòbáyà lórúkọ Jésù ló máa gbọ́dọ̀ dìbò sí wa lákòókò tí ìlú yà á dìbò sí wa ìlú yà á tẹ̀síwájú gbogbo ọmọ ìlú gbàdàgbà tó ń bẹ nílé tó ń bẹ nílẹ̀ tó ń bẹ lóde fún àbọ̀rọ̀ tó láyé ní wa gbogbo àwọn ọmọ olóògbé ìgbàlàgbà lákòókò tí ikú òde pa wọn àwọn òbí sanwó lọ́dọ̀ àwọn tó ń wá iṣẹ́ tó lákòókò iṣẹ́ fún wa àwọn aláàbòlùkọ́ máa bí rẹ́rẹ́ àwọn àgbà wọn kọ́ wàhálà fún wa àwọn tí kò ní pàyè tó lákòókò fún wa àwọn tó sì ti ní ọwọ́ wọn nínú rẹ̀ lákòókò tí ire ìlú ìgbàlàtò tó máa wọlé wá àlàáfíà tó máa bàyí jẹ́ àwọn èèyàn rere èyí tó máa báyìí ṣèjọba lórúkọ Jésù tó máa kó ìwọ́n sí ní àkókò ìjọba yín ẹ̀rù ìjòyè ọ̀nà ẹ̀rù ìjòyè ènìyàn ẹ̀rù ìjòyè ìjọba bí ẹ bá ṣe ń fọwọ́ bá lórúkọ Jésù á máa tó fún yín ohun tó tẹ bá ti ń gbèrò kó máa ṣe fún yín gbogbo ilẹ̀ tẹ bá ṣètò máa gbà fún yín
gbogbo ẹ̀yọ́ ọlọ́run tẹ ẹ wá bí tẹ ọba ọdún bá lòdì mú gbàgbọ́ àfún ọjọ́ yẹn láyé òde ẹ̀ náà. bí ẹ̀sìnwájú tẹ̀síwájú nínú àwọn ayẹyẹ àti ìrìn àjò tó kù láti jọba ẹ̀mí mọ́ ọlọ́run kò dà ẹ̀ náà. ẹ ò ní ṣiṣẹ́ ẹ ò ní ṣiṣẹ́ ẹ ò ní ṣe ẹsẹ̀ ayọ̀ dáadáa ayọ̀ yẹn á kún inú yẹn á dùn kálẹ̀ òkò ìforúkọ náà òkò ìforúkọ náà ìròyìn Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù. Praise God. Orin yẹn laba ìfẹ́. Èmi yóò pè yọ̀ọ̀ká. Mo fi àsìkò ìdúpẹ́ náà wọ Ọlọ́run ló yé nítorí pé èmi gan láyé rẹ̀ ní ọjọ́ kìíní nígbà tí àwọn òbí mi sọ pé kí n máa bọ̀ ńlé mo ní kí n mò ń bọ̀ wá ṣe ńlé mi ò mọ̀ wípé wíwálé mi wípé oyè Ọlọ́run. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run ní ọjọ́ òní. Ó ṣojú mi mọ̀ yọ. Ó ṣojú mi mọ̀ yọ. Ó ṣojú mi mọ̀ yọ. Ọjọ́ òní ṣojú mi mọ̀ yọ. Ó ṣojú mi mọ̀ yọ. Mo fi ọjọ́ òní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ọjọ́ tí Ọlọ́run dá ní ọjọ́ òní ọjọ́ tí Ọlọ́run dá fún ìgbàròkè ní ọjọ́ òní mo mọ̀ wípé mo wá ṣiṣẹ́ fún ìgbàròkè ní o. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé wíwá tí mo wá sí ìgbàròkè oyè Ọlọ́run gbogbo ní ìgbà gbogbo ní ọ̀nà yín nílé yín nígbà tí ẹ bá ń gbàdúrà mo bẹ̀ yín ẹ máa fi ọ̀rọ̀ mi sínú àdúrà. Mo ń gba aládùúrà wípé ní àsìkò tèmi tí Ọlọ́run ọba tí ó fi ọwọ́ sí mo gbà á ládùúrà wípé ìgbàròkè á rójú ìgbàròkè á ráyè ire tó ti sọnù lílo ìgbàròkè á bẹ̀rẹ̀ sí wọlé. Mo mọ̀ wípé ní agbára Ọlọ́run ohun ọ̀tun
yóò bẹ̀rẹ̀ sí wọ inú ìgbà rẹ̀. ayọ̀ ìfọ̀kànbalẹ̀ ní ìdílé ẹnìkọ̀ọ̀kan á bẹ̀rẹ̀ sí wọbẹ̀ o. àdúrà mi ni pé kí ọlọ́run fún ara rẹ̀ kó bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ agbára nílùú Ìgbàlódé. mo dẹ̀ fi àsìkò yìí rọ gbogbo àwọn tí inú ń bí wọ́n jọ kó fọwọ́ wọ́nú wọ́n jẹ́ ká sowọ́pọ̀ kí ìlú Ìgbàlódé kó lè tẹ̀síwájú. mo máa ń kọ orin kan pé Ìgbàlódé yìí ti gbogbo wa ni ó máa gbọ́dọ̀ bàjẹ́. Torí kò sí ibòmíràn tí a lè rí ilé. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ láti mọ̀ ṣọ̀kan. Once again, I thank everybody. Everybody who has contributed to the progress of this event. And I pray that God, in His infinite mercy, will continue to guide and protect every one of you in Jesus' name. Whatever we lay our hand upon shall continue to prosper. In Jesus' mighty name I pray. Let's join hands together and leave this town together. Because that is the only way forward. And I believe God will help us in whatever way we want to follow in Jesus' name. Thank you very much.
wo bí Fáyọ̀kẹ́ ó ṣe ẹsẹ̀ ìsìn lóní.